ẹ jọ̀ọ́ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ bàbá yìí ti pẹ́ tán ti máa ń sọ̀sọ̀kúsọ and èsì ọ̀rọ̀ wọn wà ní bíbá ilé mi mo fẹ́ kí wọ́n sọ tiwọn kí n tó wá ṣàlàyé nǹkan tí mo fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn mo pé gbogbo àná láti gbọ́ bọ̀ nǹkan tí ò yé wọn lé ní máa ṣàlàyé fún wọn. ní 1876 tí Aláàfin Adéyẹmí Adéwọlọ́dún ọba Àtìbà àtọ́lọ́tẹ́lẹ̀ Àtìbà ọmọ Aláàfin Abíọ́dún tí ń jẹ́ Adégoolú tó gorí àlééfà gẹ́gẹ́ bí tradition and culture of Yorùbá between Ifẹ̀ and Ọ̀yọ́ wọ́n láti gbé kínní kẹtẹ pé ní ìgbà ìwà wá láti wọlé Ifẹ̀. Ìgbà ìwà yẹn inú máa ń sọ bó o ní ìjọba ọba tó jẹ lọ́yọ̀ ó ṣe rí. Ìgbà ìgbẹ́gbà ìwà wá láti lè fẹ̀. Èmi kọ́ ni mo sọ ìtàn ní kí wọ́n yẹ díẹ̀ wò. Wọ́n gbégbá ìwà wá fún Aláàfin Adéyẹmí àkọ́kọ́. Ìgbà yẹn méjì ni funfun ní bí ewúrẹ́ yìí ni. Yóò wà ìdẹ́tíkà. Èyíkéyìí tí Aláàfin tí a bá yàn tó bá gbé ni ó sọ gbígbà rẹ̀ ó ṣe rí. Ìgbà Adéyẹmí ó gbégbá wá. Ìgbà ògùn ló gbé. Ìbọn wà nù gbá tó gbé. Ọ̀kọ́ wà nù gbá tó gbé. Ẹ̀tú wà nù gbá tó gbé. Àdá wà nù gbá tó gbé. Gbogbo tí ń jẹ́ ogógun ni. Láti lè fi hàn pé spiritual leader ìní ọwọ́ ni sí Ọ̀yọ́. Ìgbà tó gbé yẹn confam ni nígbà Alówólógbò sì rí nìyẹn. Wọ́n sì ń gbé wá láti ilẹ̀ pẹ̀pẹ̀ látàrí Àjàká. Now, láti lè confam pé Ifẹ̀ Ọlọ́run fún wa ní agbára gẹ́gẹ́ bí spiritual leader. Ìgbà tó dọdún kejì tí Alówólógbò jọba, ìlú ogun Kírìjí bẹ̀rẹ̀. Ogun tá a jà fún ọdún mẹ́rìndínlógún 1877 to 1893. Ààrẹ Ọ̀nà Kakanfò kejìlá tí ń pè ńlá tó sísè Ọbádòkè Mọ̀hámọ́dù ìlú bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àwọn ìbá odidi ìtàkàn ní ìfẹ́ lọ́dẹ̀. Ṣùgbọ́n ń bẹ̀ tí Alówólógbò lọ tí láwà ní agogo ìjà ọmọ adẹ́nu tó borí àlééfà wọ́n gbégbá wà wá Ifẹ̀ gbégbá wà wá. Ìgbà òní ayé ṣe Bọ́lá Ládìgbò wọ́n gbégbá wà wá ṣé Bọ́lá Ládìgbò nù ó lògbà láàrin 1911 sí 1944. Ifẹ̀ gbégbá wà wá confam ni. Ìgbà òní ayé Adéyẹmí Àlàbí Adéníran Adéníkejì tó ló gbà láàrin 1945 to 1956 wọ́n gbégbá Ifẹ̀ gbégbá wà wá. Ìgbà òní ayé Gbádégẹṣin Bello Ifẹ̀ gbégbá wà wá mọ́ torí àwọn olóṣèlú ìgbà náà wọ́n ti tọwọ́ bọ àárín Ifẹ̀ àti Ọ̀yọ́. The first premier Western Region. Àwọn olóṣèlú àkọ́kọ́ àni wọ́n pa gbogbo wọ́n dá gbogbo kàtìkàtì tá à ń rí ilé ànágálẹ̀. Lábẹ́ eléyìí kí ló wá ṣẹlẹ̀ ní 1953 tó láti jọ Yorùbá tí ń jẹ́ Yorùbá títí dé àsìkò 1953 ẹnì kẹ́kọ̀ọ́ orí àárín Ilé Ifẹ̀ àtọ̀yọ́ ilẹ̀ Yorùbá sì tún ọ̀tún sẹ́. Àwọn olóṣèlú yìí àló dá wàhálà lẹ̀ tó fi di wípé ọ̀kanú àwọn ọmọ Ọ̀yọ́ tó jọ lẹ́sọ̀lù Chief Bọ̀dé Thomas gbogbo ilẹ̀ màkà yẹn tó yẹ sálàfin ọmọ akọ́mọ tó bá sunmí kíní ewékewé wọ́n fi gbọ́ nídìí ìtòsẹ̀lẹ̀ sí Bọ̀dé nìyẹn
yẹn wọ́n ń jẹ́ Ọ̀ọ̀ni orí Adérẹ̀mí ni Ọ̀ọ̀ni ti bẹ̀rẹ̀ lẹ́yìn ọlọ́gbẹ́ ńlá ọwọ́ àmì ni wọ́n gbé wọn àgbé lọ́wọ́ mi ìkà ló sọ bẹ́ẹ̀ kì í sè ìgbà wa kó agbára Aláàfin fún Adérẹ̀mí ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nù síbẹ̀síbẹ̀ Ọ̀yọ́ ò fi fẹ́ẹ́lẹ̀ Ifẹ̀ ò ségede kò fọyọ́ lẹ̀ yẹ fún ọ ní àpẹẹrẹ kan ní ìgbà tí bàbá Aláàfin àná ọba Lámídì Adéyẹmí Àtàndá ọmọ Abírùnkẹ́ tí wọ́n ń ṣe ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi àtẹ̀yin tí ẹ máa tún padà gbọ́ fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi share ẹ̀ kó dọ́dọ̀ bàbá yìí bàbá tẹ́ ẹ pera yín lọ́mọ Aláàfin ẹ ẹ̀ mọ̀ tàn ẹ ó dẹ̀ wá ṣe wá láàánú fún yín pé kàkà kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìtàn ṣe lẹ̀ ń dorí ìtàn kodò tẹ́ ẹ mú àlọ́ àti àpamọ̀ àti àpagbè tẹ́ ẹ fi mọ́ra wọn tẹ́ ẹ sáfẹ́ sọ lódidi and which is tó jẹ́ pé àwa tẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀ ní àkíṣakótọ́bánu a mọ ìtàn wa dáadáa kò sí ọmọ aládé tí ò mọ ìtàn kódà aláwọn bàbá wa ńlé tí wọ́n sì wà ńlé tí wọ́n sì jẹ́ àgbàlagbà tó yẹ pé wọ́n bá sọ ìtàn wa báyìí ó máa dùn mọ́ wa ni èyí tẹ́ ẹ sọ yìí gbogbo kan tẹ́ ẹ sọ ń bì báyìí irọ́ ni gbogbo ẹ̀ bàbá ní àkọ́kọ́ ní àwọn òbí tẹ́ ti kọ́kọ́ ń parọ́ ni wípé ní ìgbà tí ẹni bàbá Awólọ́wọ̀ ó kó agbára torí kìíní yẹn wà lórí ọpọlọ àwọn ọmọ yín náà tó bá máa kọ write up wọn jáde ẹ máa rí wípé tí ìbá ṣe pé ọpẹ́lọpẹ́ Awólọ́wọ̀ tó gbàgbára fún Ọọ̀ni báwo lẹ ṣe ń ronú báyìí báwo lẹ ṣe ń ronú báyìí ṣé orí ló kọ́kọ́ dé ayé ni àbẹ́sẹ̀ kí ló tẹ̀ ń dorí ayé kodò kí ló tẹ̀ ń dorí ìtàn kodò orí lórí bá máa jẹ́ Ọ̀rànyàn tẹ́ ń pariwo Ọ̀rànmíyàn níbo l'Ọ̀rànmíyàn ti wá that is the first question tẹ́ kọ́kọ́ gbọ́dọ̀ bira yín ẹ wá ti mọ̀ pé òkè Ifẹ̀ ni Ọ̀rànmíyàn ti wá báwo ni Ọ̀rànmíyàn ṣe jẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ lọ sílé Ifẹ̀ kẹ́ lọ tan ìdí kẹ́ mọ ibi tó ti jáde kẹ́ mọ irú èèyàn tó jẹ́ gangan ṣùgbọ́n ẹ mọ̀ lẹ́nu gbà tẹ́ ti dé yẹ ti mọ̀ lẹ́nu gbà tẹ́ bẹ̀rẹ̀ yìí ṣùgbọ́n àti gbà fún rárá yín òun ni problem tẹ́ ní. Number one ibi tẹ́ ti kọ́kọ́ fọ́ lugi iná tí gbogbo èèyàn ti máa mọ̀ pé yẹsẹ̀ ẹ̀ mọ̀ tán rárá wọ́n kọ script fún yín script tí wọ́n kọ fún yín ṣe rìhásà yín dáadáa kẹ́ ẹ kà dáadáa kẹ́ ẹ béèrè question kẹ́ tó wá sórí ayélujára wá dáhùn interview ẹ ní 1953 1957 nígbà tí wọ́n yọ Adérẹ̀mí látọ̀ yọ bàbá kí náà porúkọ ẹ̀ Adéyẹmí Lámídì tí ó fi ní kí Bọ̀dé Thomas máa gbó kiri bí ajá pé ńgbà tán yọ nígbà yẹn Awólọ́wọ̀ ló wá fún àwọn olóṣèlú ló wá gbé agbára Awólọ́wọ̀ wá gbé agbára fún Adérẹ̀mí Adésọjí àbà bàbá ẹ kò kù díẹ̀ irọ́ tó hàn gbagba lámbà burúkú lélẹ̀ tẹ̀ mú wáyé Adérẹ̀mí Adésọjí Adérẹ̀mí ó ti jẹ chairman permanent chairman láti 1930 Awólọ́wọ̀ gan ò tí ì lálàá pé òun máa jẹ́ in politics bàbá 1933 ni Adésọjí Adérẹ̀mí ló ti jẹ́ permanent chairman kí ló tẹ̀ ń pa irọ́ burúkú bolẹ̀ ti rí irọ́ burúkú tẹ̀ ń pa bolẹ̀ ti rí àwọn ìtàn burúkú àwọn olópàtàkì tàn fún yín àṣẹ tí wọ́n rántí pé Adésọjí Adérẹ̀mí ó ti wá jẹ́ governor general of Western Region kó tó di pé àgbà independent rárá kí ló dé tẹ̀ ń pa irọ́ ẹ̀dẹ̀ mú gbogbo ẹ̀ mọ́ra Awólọ́wọ̀ was just 23 years ní gbogbo ìwà tẹ̀ ń sọ yìí kò tí ì join politics níbo ló ti wá gbàgbára fún Ọọ̀ni kó tó kan Adésọjí Adérẹ̀mí wọn ti ẹ̀jọba rárá nílé Ifẹ̀ wọn kò sọ́ba kankan nílé Ifẹ̀ ó kàn Adésọjí Adérẹ̀mí ló bẹ̀rẹ̀ ọba kí ló tẹ̀ kàn mú gbogbo ẹ̀ tẹ̀ ń da gbogbo ẹ̀ papọ̀ àwọn tó ń jọba nílé Ifẹ̀ gbogbo lineage tó ń jọba nílé Ifẹ̀ pátápátá gbogbo wọn mọra wọn kò sí bóyá fẹ́ yìí sì fún wọn kankan lọ mú ẹnìkan wá láti Canada kán láwọn fi sórí àpèrè ilé Ifẹ̀ kò ṣeé ṣe nítorí ó láwọn procedure ó láwọn process tó máa tẹ̀lé ó ní procedures
kí ló ń ṣe yín gan èrè lọ́wọ́ bí jókòó sí kẹ́ kúrò nídìí gbogbo dáadáa ìtàn òṣì tẹ́ ń pa káàkiri kí lẹ́ẹ̀ fi gbogbo eléyìí ṣe wọ́n máa gbé gbá wá láti ilé Ifẹ̀ fún ìyàwó àwọn wo ló ń gbé wá ìwìn ló ń gbé wá ní àbá àlìjọ̀nù ojú ayé láti gbé wá àbójú oorun lọ́dún wo onígbé ni wọ́n ti gbé wá ṣé ń gbàtẹ́ wà ní Kàtúngà ni wọ́n gbé igbá ìwà wá fún yín ni àbí gbàtẹ́ wà ní ilẹ̀ Ìbàrùbá kí ló tẹ̀ ń parọ́ kiri bàbá kò sẹ́nìkan tó ń gbé gbá ìwà fún yín ìdà àṣẹ lẹ máa lọ sí ilé Ifẹ̀ tẹ máa lọ gbà lójúbọ àwọn bàbá yín Òṣògùn tó ṣe Ọ̀rànmíyàn sáyé ibẹ̀ lẹ máa lọ tẹ máa ti lọ gbá ìdà that is who you are ẹ̀ẹ́dẹ̀ fẹ́ gbà pé this is who yìí ẹ̀ẹ́dẹ̀ ajẹ́ gangan lélẹ́yìí kí ló ń ṣe yín ẹ ṣáà ń lọ́ra yín mọ́ gbogbo tí ò yẹ kẹ́ lọ́ra yín mọ́ kí ló yẹ ní kẹ́ lọ́ra yín mọ́ fẹ́ ni ẹ̀ẹ́dẹ̀ fífẹ̀ lọ́rùn lẹ̀ kí ló ṣe yín pẹ̀lú àpèrè ìfẹ́ gan kí ló dé kí lè fẹ́ gbà ń bẹ̀ ṣé Ọọ̀ni ló máa fún Ọ̀wádé ní ìdá ni ṣé Ọọ̀ni ló sọ wípé pálásì Ọọ̀ni ló fẹ́ gbàdá ni àbí tí wọ́n bá máa gbé adé ìwà wá tí wọ́n máa gbé gbogbo ìwà ṣé wọ́n sọ wípé pálásì Ọọ̀ni ló fẹ́ gbé nǹkan kan wá fún yín ni kí ló dé tí wàhálà pọ̀ tó eléyìí ẹ̀rẹ̀ lọ́wọ́ bí jókòó sí ẹ̀yin náà lè ń kó sí àwọn Ọ̀wádé nínú ló bá yẹ pé ẹ̀yin àgbààgbà yìí náà ni Ọ̀wádé ń bá ṣe ìjọba tẹ́ ẹ̀ ń fún nímọ̀ràn definitely wrong advice lẹ́ ń fún ẹ̀ ń mislead ẹ̀ nìyẹn ẹ̀ ń mislead ẹ̀ ẹ fún ọmọkùnrin láyè kó ṣe ìjọba ẹ̀ ẹ fún láyè láti fọkànbalẹ̀ ṣe ìjọba tó jẹ náà kí ló dé ṣé gbogbo ọ̀dàdà tẹ́ ẹ̀ ń ṣe ṣé gbogbo yín ẹlẹ́bá dé Yẹmí Làmídì ṣe gbogbo eléyìí ni kí ló dé ẹ̀rẹ̀ wá múra kẹ́kẹ́kẹ́ Ọọ̀ni kí ni Ọọ̀ni gbà lọ́wọ́ yín gangan kí ni ti yàtọ̀ ni kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọọ̀ni tí ò rí ti yín rò àpèrè tó jókòó lé yẹn ló ga kì í ṣe Ọọ̀ni lẹ́ ń bá jà àpèrè Oòduà yẹn gangan lẹ́ ń bá jà àpèrè àwọn bàbá ńlá wa àpèrè àwọn ọ̀rọ̀ afẹ́ onílé náà àwọn bàbá ńlá wa àwọn ògbógbó di irin ẹ̀ gbogbo àwọn tó ti jókòó lórí àpèrè yẹn kọ́ lórí àpèrè tẹ́lómi ti lo 400 years tẹ́lómi ti lo 200 years tẹ́lómi lo 150 years ẹ wá sọ̀rọ̀ ọ̀ràn yàn kí ni problem yín ní díẹ̀ nìsí kẹ́ wá ṣàlàyé fún wa bí ogun ṣe tú ìlú yín o bógun ṣe kó yín o tẹ́ ẹ ṣe lọ lo 100 years ní Bọ̀gún ní ilẹ̀ Ìbàrùbá nílùú pé ní ilẹ̀ àjòjì 100 years lẹ́lọ́lọ́ ní lọ́lọ́ ṣe rẹfíjí ẹ wá dé sí ẹ wá ń dorí gbogbo ìtàn wá kodò báwo ló ti fẹ́ yé yín nǹkan wọn sọ fún yín yẹn lẹ gbé dání lẹ fi bá gbogbo ayé jà ẹni kóun ló sọ gbogbo yín dẹlẹ́tẹ̀ẹ́ nìsín òun ló jẹ́ kí ráǹkì yín jábọ́ ibi tẹ́ ẹ̀ tó tẹ́ ń gbéra yín lọ yẹn wọ́n já yín sílẹ̀ ní pé ẹgbẹ́ wọ́n fi yín síbi tẹ́ belong sí kí ló dé ẹ̀rẹ̀ fún ọmọkùnrin ilé òun ló jọba náà ẹ jẹ́ kó fọkànbalẹ̀ ṣàpèrè bàbá ẹ̀ náà tí ó yẹ gbógun ìdílé tiẹ̀ ló jẹ oyè lé lórí kí ni wá ní tiyín láti máa pàtàn kítàn fún gbogbo ìtàkítàn tẹ́ pa fún nísìn ó ti kó bá ó ń downgrade bọ̀bọ̀ yẹn nìyà kò elevate ẹ̀ ń mislead ẹ̀yin gan tẹ́ ẹ̀ mọ̀ tàn gbogbo àwọn olórí burúkú ọmọ yín ọmọ òfò tẹ́ kọjọ tó wà lórí ayélujára yìí àwọn ọmọ òfò àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé àwọn ọmọ tó yẹ kẹ́ ti fi ṣe nǹkan oṣù dànù àwọn ọmọ dáadáa àwọn ọmọ apá kan Fúlàní apá kan bòrò tẹ́ kọ́ wáyé tí gbogbo wọn wá kórí ayélujára tó ń ṣe bálabàla ìwà ọmọlúwàbí wo ló wà lára àwọn ọmọ yẹn ẹ sọ ìwà ọmọlúwàbí tó wà lára àwọn ọmọ olórí burúkú tẹ́ ẹ pè láwọn ọmọ yín tẹ́ ẹ kójọ sórí ayélujára yẹn ibo ni ìwà ọmọlúwàbí wà lára wọn àwọn ọmọ tí wọ́n bọ́ odidi ọba sí òrìwò tí wọ́n ń ṣe rádaràda lórí ayélujára wọn ò ní èdè àpọ́nlé wọn ò mọ̀rọ̀ gbé kalẹ̀ wọ́n á gbé ọ̀rọ̀ mi kalẹ̀ wọ́n á sọ̀rọ̀ mi báyìí ẹ̀ẹ́dẹ̀ ìwé ẹ̀yìn wò pé ṣé ẹni tó sọ̀rọ̀ yìí iṣẹ́ ọpọlọ náà wà lórí ẹ̀ṣà níbo lọpọlọ orí ẹ̀ wà ẹ wá rí wípé empty barrel lásán ni kò ní nǹkan kan nú kí ló ń ṣe yín kí lè fi gbogbo ìtàn tẹ́ ń pa tẹ́ fi ń dayé rú kí lè fi ṣe ẹ tún rojọ́ ẹ ní Ọọ̀ni Ifẹ̀ wá bá bàbá Lámídì Adéyẹmí yes nítorí pé ó jọba kò dẹ̀ fẹ́ wà ní isolation kó jọba kó wá máa ja ìjà kó inherit enemy of another person's enemies kì í ṣe òun àti Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá òun àti bàbá Lámídì kan náà jọ ní wàhálà okùn Adésíjú adé ẹ̀rí ogun Olúbùṣe ẹ̀rí ogun tí ó ń jẹ́ pé wọ́n jọ ní problem wọ́n ti kú kí wá ní tiẹ̀ láti wá inherit ìjà tí ì ṣe tiẹ̀ ó dẹ̀ bá àwọn àgbààgbà gidi nínú ilé wọ́n dẹ̀ tọ́ sọ́nà pé tó bó ṣe máa rí nìyí gbogbo ilẹ̀ Yorùbá lọmọ bàbá yẹn lọ
tó ti lọ káàkiri láti lọ make peace gbogbo ibi tó mọ̀ pé wàhálà wà ó lọ káàkiri ó lọ make peace let there be peace òun ò fẹ́ wà níbi tí ò sí peace tí ò sí àlàáfíà nítorí alálàáfíà ni kí wá lẹ fẹ́ ọwọ́ Adéjọba kò rí àwọn àgbà gidi tọ́ sọ́nà àwọn àgbà tó ní kó lọ máa jà kó máa tẹ́ kiri àwọn ló bá ń lé ó ti fi hàn dájúdájú pé ẹ̀yin àgbà tí ọ̀wọ́ Adé bá ń lé ẹ̀yin lẹ́ ń mislead ẹ̀ ẹ̀yin lẹ́ ń tì ní tìkùtì lẹ́ẹ̀jẹ́ kó gbà yìí tó bá dẹ̀ yá ó máa padà di pé òun ní rí àwọn ọba gidi kankan sún wọn nítorí gbogbo àwọn prominent people yẹn wọn nílé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílé gbà káwọn ọmọ yín kí wọ́n rí wọn pẹ̀lú ọ̀nífẹ̀ kí wọ́n rí wọn pẹ̀lú pé wọ́n ṣe nǹkan dáadáa àbí wọ́n sọ kankan nípa Aláàfin sìn kọ́ bọ́ wọn sí òòrìwò lórí ayélujára ṣé àwọn ọmọ yín yẹn sọ lọ́pọlọ lórí ẹ béèrè lọ́wọ́ ara yín ẹ̀yin bàbá yìí ẹ béèrè lọ́wọ́ ara yín náà ṣáwọn ọmọ làwọn ọmọ tẹ́ ẹ bí àwọn ọmọ dáadáa tó jókòó sórí ayélujára yìí ẹlòmíì akọ láìtọ́ ọ̀pù mí báyìí ẹ ti mọ̀ pé kò sí kankan lórí empty jacket ni ẹ ti wà ní refugee for 100 years ẹ wá dé ẹ kàn ń dorí gbogbo ìtàkùn ṣé gbogbo àwọn tẹ Ifẹ̀ kínní kan Ifẹ̀ òdáyé igbó lẹmọ kí lẹmọ ṣẹ délé fẹ rí ẹni Awólọ́wọ̀ ló gbé agbára fún Adérẹ̀mí Adésọjí can you imagine Awólọ́wọ̀ tó ṣe join politics tó jẹ prime minister ní 1960 nígbà tá a gbòmìnira bàbá Adérẹ̀mí Adésọjí tó ti wà lórí àpèrè tó ti wà ní as a chairman permanent chairman as back as 1933 títí di 1957 kan tó gbé jọba lẹ̀ kí ló dé ẹ̀ẹ́dẹ̀ rọra tí nǹkan ò bá yé yín ẹ béèrè kí ṣe pé tẹ máa mátàmọ́ tẹ máa dorí ìtàn wa kodò ẹni ẹ ò ní wá kí bàbá Adéyẹmí Aláàfin ó máa wá kí torí pé ọmọlúwàbí ni ó dẹ̀ gbọ́ ìmọ̀ràn ó dẹ̀ rí pé yes ìfẹ́ la gbọ́dọ̀ fi bára wa lò àlàáfíà ló gbọ́dọ̀ jọba kájọba fìfẹ́ ra wa lò ṣé báyìí náà rí bàbá fún ní respect òun náà fún bàbá ní respect àpọ́nlé wọn jọ fúnra wọn wọ́n dẹ̀ jọ lògbà pẹ̀lú peace tí ò sí wàhálà kí wá ló dé tí ọwọ́ Adéjọba tí ò tí pọ̀dún kan tí gbogbo ilẹ̀ Yorùbá ti dàrú tó gbọmù ẹ dájúdájú ètùtù ẹ ò tí pé nítorí yẹ kẹ lẹ mójútó nìyẹn ẹ ń wá igbá ìwà kiri ẹ ń wá tó máa bá yín gbégbá ìwà wá láti Ifẹ̀ ẹ jókòó síbẹ̀ wọ́n ń gbégbá ìwà bọ̀ èèyàn tí ò ní wà tẹ́ wá ní kẹ́ máa gbégbá ìwà wá fún wọ́n ní èèyàn wọ́n léyìn ò dá ẹ lójò ló pa ṣé òjò ló ṣe ìwà ara ẹ̀ dànù ni àbí kẹ́ ẹ báyàn sọ̀rọ̀ kó gbé ẹ̀wù ìgbéraga kalẹ̀ kó gbé ẹ̀wù ìfẹ́ àti àlàáfíà wọ̀ ó jọba tí òun ló kọ́kọ́ máa jọba ni kò bá àwọn èèyàn lójè ni ṣé kò bá àwọn èèyàn nídìí ọba tó ti jọba ni kí ló tẹ̀ ń pàtàkì tó tẹ̀ fi ń dalẹ̀ ayé rú ànífèrè tẹ́ ẹ fọ fáwọn ọmọ yín náà ni wọ́n fọ kiri ayélujára láti jọ́ táwọn ọmọ yín ti ń bọ́ àwọn ọba sí òrìwò tí wọ́n ti ń gbé kọ́mú sí ara odidi ọba ẹ̀yin bàbá yóò jáde kẹ́ wá kọ̀ndẹ́mù ẹ̀ ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ ṣe kan ní báyìí àfẹ́rú ẹ̀ o rárá o kọ̀ndẹ́mù ẹ̀ because fèrè tẹ́ ẹ fọ fún wọn ni wọ́n fọ jáde ẹ wá jókòó síbi ẹ̀ ń pàtàn wọn gbégbá ìwà wá Ọọ̀ni Adéyẹyè Ọọ̀ni Adéyẹmí ló ràn lọ́wọ́ láti jọba so Adéyẹmí Làmídì ló dín fáńlẹ̀fẹ̀ àbí wọ́n sọ fún yín pé àwọn ọmọ ọba ò dára wọn mọ̀ ṣé ẹ rò pé Ilé-Ifẹ̀ dàbí àwọn tí ọ̀dọ̀ yín tó jẹ́ kí wọ́n kàn lè mú ọba wá kàn lọ gbé sàtífíkẹ́ẹ̀tì àtọ́pá àṣẹ fún sẹkítẹ́ríàtì kọ́ndẹ̀ ní kó lọ jàbálé yín lórí síbẹ̀ ṣé ẹ rò pé Ifẹ̀ dà bẹ́ẹ̀ ni Ifẹ̀ wọ́n dára wọn mọ̀ gbogbo ọmọ ọba láṣẹ mítìn wọ́n mọra wọn kò sí ọmọ ọba wọn máa jọ fà á kalẹ̀ ni wọ́n jọ mẹ́tí ìdílé ẹ̀ wọ́n mọ tó yẹ kàn Ilé-Ifẹ̀ kọjá pé bí Ìwó tẹ kàn máa dédé mú ọba gángstà kan lórí títì tẹ máa fi sórí àpèrè ńlá pé kó jókòó bẹ́ẹ̀ kó máa ṣe dáradára Ilé-Ifẹ̀ ọba tó jọba ń bẹ̀ mọ̀ pé yes iṣẹ́ lòun fẹ́ wá ṣe ó dẹ̀ gbọ́dọ̀ ní àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn nítorí òun ni bàbá gbogbo ayé orí àpèrè àwọn bàbá ńlá wa ló máa jókòó lé gẹ́gẹ́ bí bàbá ẹ̀dẹ̀ wo Ọ̀nìrìṣà ó ka ó tó ó ṣó ó ka ó tó ó ṣó bẹ́ẹ̀ ni bàbá ẹ lọ wá bí jókòó sí ẹ lọ make peace pẹ̀lú everybody ẹ lọ bá ọba yín sọ̀rọ̀ kẹ́ẹ̀tù nínú kó lọ make peace gbogbo tó bá yẹ kí peace ti rẹ̀ kó lọ bẹ̀ kó bá ti tó àwọn ọmọ olórí burúkú tó kó sórí ayélujára tóun àti wèrè tó jókòó sí Amẹ́ríkà ń sanwó fún kí wọ́n kó wọn kó lórí ayélujára tí wọ́n bá dẹ̀ kó wọn kúrò káwọn continue láti máa ṣorí burúkú ká máa ṣòṣì aṣọ yìí tiẹ̀ ló máa fàya because kò síbẹ̀ kí lè bú orísun wa tó kò síbẹ̀ kí lè sọ̀rọ̀ sí wa tó kò síbẹ̀ kí lè ba àpèrè wa jẹ́ tó orísun tiwa ni níbo mi tàbí fi ṣorísun torí ẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè sọ tó lè nítumọ̀ sáwa tó ti yé yín ọwọ́ adétẹ̀ kan jẹ́ kí àbùkù máa kàn òun ló ń dùn mí
nítorí àpèrè yẹn kì í ṣe àpèrè tó yẹ káwọn èèyàn máa fi àbùkù kàn. Kí ló dé? Ẹdẹ síta ẹ bá máa pàtàkì tàn Lámìdí Adéyẹmí ẹ bá máa wí lọ tó bá máa wí bọ̀ Adéyẹmí Lámìdí òun ló fi Ọọ̀ni Ifẹ̀ jọba ní ọ̀rọ̀dẹ̀ràdà àti kàtìkàtì lẹ́ ń sọ bàbá ọ̀rọ̀dẹ̀ràdà nìyẹn. Ọọ̀ni Adéyẹyè bàbá mi ẹni ìtàn Ògúnwùsì ókè káàtẹ̀ wá sọ pé ṣe bàbá Adéyẹmí wá ẹ̀pù ẹ̀ ókè o ó tiẹ̀ wá rí bẹ́ẹ̀ kí wá sọ pé ó tiẹ̀ wá ẹ̀pù ẹ̀ o ṣé Ifẹ̀ wá ní dífá wọn ní mọ̀ bóyá ẹni tó tọ́ lápèrè ní abẹ́ tí ò tọ́ abẹ́ rò pé orí àpèrè fẹ́ jẹ́ orí àpèrè kan jákujáku tó wá kàn lọ́ mọ́ àwọn wèrè kan wá láti Canada bíi Olúwo kó wá jọba bẹ̀ àbí wọ́n kàn lọ́ mú ẹnìkan tó ń fọwọ́ wá lẹ́yìn Amẹ́ríkà kó wá jọba ní Ilé Ifẹ̀ kò sí tó lè máa ṣe wọn ò dífá wọn ò mọ̀rọ̀ èèyàn tó jẹ́ àtúrọ̀ nígbà tí wọ́n ní bàbá Adéyẹmí Lámìdí tó kú yìí pé kò ní gbóòórùn ọba mọ́ ìran ò ní jọba mọ́ bàbá mi Olúbùṣe ẹ̀rí ogun Ọọ̀ni Ifẹ̀ Síjú Adé tó kù yìí òun ló fà á tó rún gbogbo apá tó rún gbogbo tán tó rún gbogbo ẹsẹ̀ sí tó fi jẹ́ kó padà di ẹni tó jọba tóun náà tó fi padà gbóòórùn ọba orólóró ń wọ́tọ̀ kẹyẹ sọ̀sọ̀kúsọ lórí ayélujára kẹ lọ wá tó ṣe sí nǹkan kan àgbàlagbà ní kẹ lọ tún nǹkan ṣe kẹyẹ bà nǹkan jẹ́ ẹyẹ bà nǹkan jẹ́ jàre kẹ kú òǹbíjọ